ẹ̀yin ti pásítọ̀ wa àwa kí wọn lénìí àwọn tó wà lórí ìlà ni mo bá sọ àwa kí wọn lénìí torí pé wọ́n ti ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà kúṣẹ́ ló mórí iṣẹ́ yá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run dárò yìí sí àárín wa lásìkò yìí kò yí sí o mo máa ń darí àwọn kan wá sọ́dọ̀ yìí wọ́n pọ̀ pàápàá jùlọ tẹ̀mọ̀ èmi ò kí ń ṣe anything tó ní ṣe pẹ̀lú health. ẹni tó bá ní ṣe pẹ̀lú àìlera kankan. It's overwhelming kò easy. Téèyàn ò bá dẹ̀ lágbára kí ó mọ̀ òun ò lágbára. Ṣùgbọ́n tó bá ti wá bẹ́yìn tó bá ti pè mí ẹ wo ẹ bá lọ báyìí. Wà ní dárúkọ yín. Ó dà bẹ́ẹ̀. Ṣé àmọ́ kìtẹ́lì mi bá dárúkọ yín yóò yà? Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mi ò mọ Ọlọ́run. Àti ilé àtàṣà ẹ̀jẹ̀ wá. Ẹ kú iṣẹ́ Ọlọ́run máa tì í lẹ́yìn. Ọlọ́run máa tì í lẹ́yìn. Èèyàn téèyàn fi tiẹ̀ lẹ̀. Ìṣe pé èèyàn ní nǹkan téèyàn fẹ́ mójútó. But ìfẹ́ love yẹn pé ìwọ ìtẹ̀mí yìí dúró sẹ́gbẹ̀ẹ́ kan ó yẹ jẹ́ àgbọ̀ tẹ́lẹ̀. Síbẹ̀síbẹ̀ náà àwọn kan ṣètò máa ń sọ pé àwọn títí di àárọ̀ àwọn òjèlé wọn mọ̀ mójútó ra wọn. Wọn ò lè rí gbogbo ẹ̀ kó possible. Ìwọ jókòó nù yàrá ó mọ tẹ́ni ṣe káàkiri kọ̀rọ̀ ó you don't know. Ìgbọ̀n bá tẹ gbé sórí kinní ni. Nà rí bẹ́ẹ̀ ni àìmọye. Ọlọ́run gbọ́ ẹ fi tẹ̀gàn sí ẹ tún yọ tẹ̀gàn kú. Ìtẹ̀yàn ń ṣe tí èèyàn gbé sórí kinní. Ẹlẹ́ẹ̀bẹ̀ka iṣẹ́ gan-an àpẹ́ tí ẹ̀yà ìṣègbè village ẹ ṣe Bùràkọ́lé báwo lèmi náà wà kí. Láìpẹ́ ìtòlẹ́ gbọ́dọ̀ wá sí ilé ìmọ̀ nígbà tí ń pòwe programu òwe mi. Bùràkọ́lé mi ò wé wà wọn bá tẹ bá wọn náà. ẹ̀yà pínká láti ẹ̀kọ́ ẹ̀kọ́ mi ní méjì. Báyìí sí ètò rọrùn fún àwọn èèyàn igi gogoro má gùn mí lójú. Àtùkù láti ń wò ó. Àbẹ̀rẹ̀ ìyẹn má sọ fún bá mi nà ọmọ mi kọ́. Mo máa sọ sí mo ń bọ̀. Ó kẹ́ ẹ̀ túbọ̀ yẹn. Bá mi nà ọmọ mi kò dénú ọlọ́mọ. Ó yẹ ẹ tó sọ mí. Ẹ tó fi méjì. Àpápá là sítọ́. Ẹ tó sọ. Àpápá là sítọ́. Aláàjì kí lẹ́gẹ̀ẹ́. Ẹjẹ́ mi ó pàkàn bóyá ẹ̀yin ó gẹ́ ọmọ. Tó yà ìtúnú wa. Ẹ̀yin òye mi ó pàkàn bóyá ẹ̀ mọ̀. Mo lè má mọ̀ èèyàn lè mọ gbogbo ẹ̀ tán. Ẹgbẹ́ ilẹ̀ ń pòwe lábàá mọ̀. Déwò kan náà. Léèyàn bá jọ ṣàká kó jọ ṣàká. Ẹ máa jọ ṣàkóló kó jọ ṣàkóló. Ọ̀ṣàkà tó kó ojú ọmọ ènìyàn. Ẹ gbọ́ ẹni tí ó mọ̀ bọ̀. A sì bí ọ̀pọ̀. Wọ́n lè ní èyí ò ṣẹ́ ní èyí ò ṣe ní. A lè fi wá láàárọ̀ lásán. Gbogbo àbítá ń lọ alájẹ wa kọ́ mi ní bẹ̀rẹ̀. Egun àti ó wọlé kọ́. Àti ro jáde lónìí. Èèyàn àti ó jáde. Ẹ parí ẹ̀. Ẹgbẹ́ tún sọ náà ló ń sọ. Egun àti ó wọlé. Èèyàn àti ó jáde. Ó ti ro náà ní. Táàbí òkú egun àti ó wọlé èèyàn àti ó jáde. Ògiri létí. Ògiri létí èèyàn ló jẹ́ bẹ́ẹ̀. Àbá wá sọ̀kù sórù lè kọ́. Ààrẹ ẹni ló Abẹ́ gbówó onílé ni. Tàbá sọ̀kù sọ́jà ní tẹ́yìn bẹ́sẹ̀. Tàbá sọ̀kù sọ́jà. Ara ilé ẹni ló ń bá. Bẹ́ẹ̀ni. Kí ni ìtumọ̀ tàbá sọ̀kù sọ́jà rẹ̀ ló ń bá? Ńgbà míì kì í ṣe ní gbogbo ìgbà. Ṣẹ̀rí nígbà míì ẹ lè rò pé fẹ́ ṣe bí síbì kan. Kó lọ jẹ́ ara yín lè ṣe bí yẹn sí. Tẹ́ẹ̀nì mọ́ ó lè dùn ọmọ yín. Ẹ jẹ́ ká fi àṣàrò ilé kú rẹ́dúrẹ́dú yẹn ká fi ṣàpèjúwe. Ó ṣàṣàrò fọ́mọ ìyálé. Bóyá ṣàṣàrò yẹn fọ́mọ ìyálé ó fi májèlé sí. Ó ṣàṣàrò fọ́mọ ìyálé. Ó fi májèlé sí. Ó wá ṣe èyí tó dáa fọ́mọ tiẹ̀. Ẹ wá lè tó ṣe fún ọmọ ìyálé yẹn ó jẹ́ kójú ẹ̀ dáa ipò ẹ̀ ṣe dáadáa. Ọmọ tiẹ̀ wá ń wù gbà ẹ ṣe máa fẹ́ mi léè tí ó dáa ẹgbẹ́ léè tí ó dáa ìyẹn kan gbé kan jẹ́ ni. So tàbá sọ̀kù sọ́jà nìyẹn àti ìpara nìyẹn. So wá ní tàbá sọ̀kù sórí ipá. Sórù lè ẹgbẹ́ gbóhùn onílé ni. Kí ni túmọ̀ yẹn? Ẹ̀tẹ̀ bígbà téèyàn kan dédé wájà èèyàn kan ẹgbẹ́ kẹ́ni yẹn bínú ni.
fẹ́ kó bínú ni kò wọ́pọ̀ náà kẹ́yàn kan dédé lọ wọ́n ní fi pẹ̀pẹ́ gúnra ẹ̀ kó tó fi gún mẹ́yẹ kò kí wọn náà mọ bó ṣe ń rí lára. eléyìí méjì ń bèrè lásán yìí bọ́kùnrin tààtọ̀ rẹ̀. obìnrin tààtọ̀ rẹ̀ láwọ ẹni tó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. wọ́n sọ pé nìkan ló máa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. bẹ́ẹ̀ ni same thing. kí wàá ní ìtumọ̀ ìbò obìnrin tààtọ̀ rẹ̀ ok tóbìnrin bá ń tọ̀ tó bá fi rìn àbí kéèyàn. kì í ṣobìnrin ni ọ̀rọ̀ yẹn bá wí o kì í ṣobìnrin directly ẹ lè máa lérí síyàn tẹ́ mọ̀ pé bóyá ẹni yìí kò tó mi ó tó mi rẹ̀ ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ ok ọkùnrin tààtọ̀ rẹ̀ kóbìnrin tààtọ̀ rẹ̀ káwọ́ ẹ̀ tó wà lórí lẹ́yìn tí n bá pọ̀ ọlọ́pàá bóyá wọ́n lé nínú ọlọ́pàá tó fẹ́ pè tí n bá pè gbá tí n bá pa ok àjọ ń jà sílẹ̀ ń sìn ó dẹ̀ mọ̀ pé ẹ̀mí ẹ̀ ò gbé kiri yìí bóyá jájọ tó bọ́kùnrin tààtọ̀ ìwọ bọ́kùnrin tààtọ̀ bọ́kùnrin náà rè. ọmọ yìí wọ́n fẹ́ jọ ti ẹsẹ̀ kan bọ ṣòkòtò kan náà yìí. ó dàbí ẹ̀ mọ́ òkè. bẹ́ẹ̀ mọ̀wé ṣáà mọ̀ báyìí ṣe wá mọ̀ pé báyìí náà òwe pọ̀ nínú ẹ̀. àwọn ọbẹ̀ yẹn lẹ́yìn máa lọ ẹ ti máa lọ fàájà ní. owó Yorùbá ó ní í ṣe gan-an nífà à ń lo owó Yorùbá gan-an church. bẹ́ẹ̀ni máa ń lo inú church dáadáa òsì tí yóò ti nílò owó Yorùbá mo máa ń wò tẹ́gbọ̀n bàbá méjì kan tẹ́gbọ̀n ní ọgbọ̀n mẹ́ta ìgbà kúnlé wọ́n ṣàpá àwọn yẹn so in fact ẹ̀ try kó ṣe Ọlọ́run máa tì í lẹ́yìn kó ṣe ìgbà tẹ́lẹ̀ Amẹ́ríkà ní bíṣẹ́ báyìí ti dágbé sí Nàìjíríà ni èmi toró pẹ́ wálẹ̀. ìrọ̀ ọmọ ibi tí mo lọ́pọ̀ ní ìṣojú kan tí n bá fẹ́ gbọ́lidé tí n bá fẹ́ sinmi tí n bá wà lẹ́nu ẹ̀yẹ. ẹ̀fọ́ ẹ̀ mẹ́rin tèmi náà wọ́n bá gé. ìgbà tẹ́yìn náà lọ London ẹ̀ mú mi dání. ọ̀rọ̀ àbúlé Amẹ́ríkà lélẹ̀. London náà mo kọ́ lọ mo lò bí oye oṣù kan London wà lọ lọ́sẹ̀ méjì Canada. ẹ̀yin náà ṣe London wọ́n ń tẹ̀lé yín gidi. ẹ tún lọ ṣọ́ọ̀ṣì lọ ń píríṣì ká. wọ́n invite yín káàkiri adẹ̀dúpẹ́ lọ́wọ́ náà tí wọ́n bá ti ṣe débi àmì ó yẹ kó rí èrè. tẹ́yìn bá ṣe débi àmì. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ajínrere ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wòlíì ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́run pè ṣùgbọ́n tẹ́yìn bá ti ṣe débi àmì ó yẹ kán yìí ẹlòmíì ti ní ìrẹ̀wẹ̀sì ọkàn ó ti backslide. ó ti rẹ̀ sójú ọ̀nà. bẹ́ẹ̀ni ṣùgbọ́n téèyàn bá ṣì wà tó lè ṣe dáadáa ẹ jẹ́ ká yìí tí ó tún wá ṣe sára ẹ̀ nìkan ó tún fi mọ àwọn èèyàn ẹ ti gbìyànjú Ọlọ́run fún yín ṣe. láì débi ọ̀kan lọ́lọ́run ìyá àbèjì wa ń wà lọ́jọ́ kú mọ́ àbí ọjọ́ ìlànà pàmò àkí wọn táwọn òṣùwà ń bẹ ọjọ́ ìlànà pàmò àkí wọn téèyàn bá gbàgbé Friday lánàá ìyá àbèjì àtẹ̀wà kì í o ó ṣe díẹ̀ ó ti dé mẹ́ta o káàtẹ̀wà káwọn èèyàn tẹ̀ torí pé bò ní o ọ̀kan ni Ọlọ́run ọ̀kan ni Ọlọ́run ọ̀kan ni Ọlọ́run ẹ já lọ. ògbóni fọlọ ògbóni fọlọ ògbóni fọlọ. sábà yín. ta ló wà lé o sáà dúró kẹwàá lé ni àdúró kẹwàá lé Ọlọ́run mú ọ lé ni. ta ló wà ní ọgbà náà. ọ̀rọ̀ súnmọ́ yìí di ẹjọ́ alágbára 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 alágbára. ntọ́ka máa ń ṣe nípa ilé ni pé ìbá tó nílé o ti kúrò ní pé ọjọ́ ń gba ilé o tó ṣe ọwọ́ wà tó dín ẹ̀rọ ọdún mẹ́ta sẹ́yìn rẹ̀ wọ́n á lè ràn lọ́nà owó ọ̀lẹ́ ẹ̀mí tẹ̀lé lọ́tí. ẹ wá sílẹ̀kùn ní àtúrò ń kẹ́. Bọ́lákúnlé ni ó. ìyá ọ̀dẹ́ náà bóde. Báwo ni sábà wọ́n kọ̀ sí o? Ọlọ́run
báwo lára yín sí. wọ́n dé wọ́n ní. ọkọ mi lè ṣe. ọjọ́ tí mo tó yàwó ní fayí ọ̀rọ̀ bá mi ti yín mú o ẹ́. ló wá pẹ̀lú ọmọ mi kọ́ sí dáadáa lọ. ẹ pẹ̀lẹ́. ìbò rí báyìí inú mi dùn o. inú mi dùn o. ìyá òní ló ṣe ẹ̀ tí ẹ ṣe o. màá mi ẹ pẹ̀lẹ́ mà. mo ní ẹ kú tọ́jú wa. bírèkì ẹ̀ lé. mo kàn rí wọn àwọn ọmọ kan tó kọ́ ní ìbàkúlé wọn ta oníbàkúlé wọn ẹ̀ lájú oníbàkúlé tó wà l'Amẹ́ríkà wọn ní rọrùn wọn sílẹ̀kùn pẹ́ o. sílẹ̀kùn wọn wá ní ọ̀fẹ́ ọ̀dọ́ yín náà fẹ́ wá so ó yẹ kí ní kẹ́lẹ́ wọn tẹ̀lé wọn lọ́wọ́ nínú nítawọn fi lè gbéra jẹ́ pọ̀jù ẹ̀rí mọ́tò láì tẹ̀lé mi láàkì ní ìyá mi jẹ́ ẹ̀ sọ kí ni ibẹ̀ la máa gbé. ẹ̀yin náà wá bá don't let mama fall down. Don't let mama Go and sit down somewhere now. Hey. nítorí pé nǹkan tí bá ti lè rí ẹ̀yìn èèyàn mi láì wà a ṣe parí program ní Wednesday ṣe parí program ní Wednesday. ìyá ẹ̀ fresh o kílẹ̀ lò. ìgbàkúlẹ̀ ẹ̀rí fresh ọlọ́run nǹkan ọlọ́run ọlọ́run ẹ̀ fresh ẹ wà pa ìgbàkúlẹ̀ bẹ̀rẹ̀ sí ẹ̀bẹ̀ pa fresh skin. ṣe báwo ni gbogbo nǹkan. mo ti sọ̀rọ̀ ọ̀rọ̀ mi ti ń ṣe dáadáa tẹ́lẹ̀ ọ̀rọ̀ mi ò rí báyìí mo ti sọ̀rọ̀ dáadáa nísìn. ọlọ́run àṣẹ láṣẹṣe dáàdi ẹ̀ kò ṣe. ẹ jẹ́ kí ọlọ́run mi lè mú ayọ̀ kọ́dà. ẹ jẹ́ kí ọlọ́run ni. wọ́n ti ní tipẹ́ o. ó ti pẹ́ o. àwọn ọmọ èdè ó yà mí lẹ́nu pé mo lọ ní mo ní lẹ́nu ìṣẹ̀ màá wá wọn. tó yẹ kẹ́ ẹ tọ́ jẹ́ jẹ́nẹ́tọ̀ yìí dà. kò sẹ́kọ̀ọ́. epo ti wọ́n. àǹtí sísá wà yìí sọmọ ẹ ní ẹ jẹ fọrẹ o. ẹ kú tọ́jú mọ́ mi. ìyá wa ẹ kú àdúró tì nítorí ẹni tó bá ń dúró ti àgbàlagbà òun gangan ní iṣẹ́ oníṣẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Ọlọ́run inú mi dùn. ẹ̀yin ilẹ̀ kú iṣẹ́ kọ́lọ́ ń bá wa dẹ̀yìn náà lágbà kágbà tí yín náà má dira dáradára torí àgbọ̀dọ̀ púrọ̀ you are really trying ọlọ́run àwọn wa kọ́ iṣẹ́ rí ntọ́lọ́run pe àwọn fún ni ìtọ́lọ́run ntọ́lọ́run pe ẹ̀yin náà fún ni ṣùgbọ́n ṣé àmọ̀ pé tọ́lọ́run bá pè wọ́n tí wọ́n bá ṣe kò sọ́lọ́pàá bẹ́ẹ̀ni kò sọ́lọ́pàá tọ́lọ́run bá pè wọ́n tí wọ́n bá ṣe kò sọ́lọ́pàá. But for him to devote himself, ẹ jẹ́ ká kí wọn káyìn wọn iṣẹ́ náà ń ṣe a lot tí mò ń wò wọ́n ìyáálé ọ̀kan ìgbà tó wá ìyáálé ọ̀kan lọ orí mi wú omi dẹ̀ ń jábọ́ lójú mi omi dẹ̀ ń jábọ́ lójú mi ẹ wo I don't know what to say ju pé ká kàn máa gbàdúrà fún wọn pé kọ́lọ́ bá wa lọ́rẹ̀ mi gbogbo yìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sọ pé kí lè ṣeré ṣe kí ni wọ́n ṣe fún wọn sọ̀rọ̀ ẹ̀ mọ́ o n tí àwọn bàbá yìí ń ṣe àwọn tó kù wọ̀nyí tí wọ́n ń ṣe fún àwọn àgbàlagbà náà èmi ò sínú òṣèré o bẹ́ẹ̀ mo mọ̀ ń pẹ̀ dáadáa ohun tí wọ́n ń ṣe fáwọn àgbà òṣèré kódà tí èso òṣèré gan ó pọ̀ o èyí tí a bá gbé wá sórí afẹ́fẹ́ lè rí 30% là ń gbé wá 70% tó kù wọ́n ń ṣe lábẹ́nú. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o. kí ló ṣe fáwọn òṣèré kí ni pé wọ́n rí kanníkan lẹ̀ ni ilé ẹgbà ilé gbọ́ pé ẹ̀yin ò lè ran gbogbo ayé lọ́wọ́ tán kò possible we are not God àìsàn Ọlọ́run Ọlọ́run ló wà nípò Ọlọ́run gbòdè nínú ọgbà ayé Ọlọ́run kan ò ṣe gbogbo ẹ̀ fún gbogbo èèyàn kan bẹ́ẹ̀ kan náà màá ṣàánú fáwọn tí màá ṣàánú. bẹ́ẹ̀ni mọ́mì bíi mo travel mo ṣe dé láìpẹ́ yìí bọ̀kẹ́ tó lọ ó ti ń lọ bí oṣù méjì àtàbọ̀ sí ẹnìkan wá pè mí ó send 50,000 pé kí n fún yín
bẹ́ẹ̀ so ìgbà tí mo wá dé wọn á ní máa yọjú sí èmi wà ní 50,000 yẹn lọ́wọ́ sí ṣùgbọ́n $50 màá fi fún yín ní $50 so ẹ̀rùn rè tí wọ́n bá ṣe ó yẹ kó tó 70,000. Iṣẹ́ àti ìdààmú kò ní yanú ẹbí yín, Ọlọ́run àbáwá lọ́rọ̀ ẹ̀mí yín o, ẹ ṣé gan ni. Bàkúlé padà bọ̀. Báwo di dandan? Mo ti mọ bí. Ó ti di dandan. Ẹ̀yin fáǹsì wa, ìyá àbèjì ọmọ aráyé lérè àwọn ọmọ wá wáyé. Ayé ò lè lè mọ́ wa o. Nítorí wọ́n ṣeré ìyá àbèjì ọmọ aráyé lè omi ìpè káyé lè mọ́. Ọmọ aráyé ti dára fún wọn. Ọmọ aráyé dára sí wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n ti dára sí wọn báyìí. Màmá wọn ṣe dáadáa. Àwọn eré tó dẹ̀ ṣe ń gbà yẹn gbogbo yín lè fẹ́ràn sí lẹ́dẹ̀ nífẹ̀ẹ́ wọn. Ìfẹ́ yẹn ẹ má jẹ́ kó tán síbẹ̀. Àwọn ṣeré bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ ò dàbí ti tẹ́lẹ̀ mọ́ health wọn náà ọlọ́ba wa restore ẹ̀ gbogbo ẹ̀ ṣe dáadáa. Àwọn pásítọ̀ wa wọ́n ti gbìyànjú o wọ́n ti gbìyànjú o ẹmọ yátìsì tán ti kọ́lé fún ẹmọ yátìsì tán ti gbé kúrò ní kò tán wà sí kò tó tún bọ́ sẹ́wọ́ wájú dáadáa. Ọlọ́run àdó tẹ̀ yín náà Ọlọ́run àdó tì yín ikú tó yáwọ̀ nípa yín gbogbo bẹ yẹn ràn àwọn èèyàn lọ́wọ́ ẹ̀ àwọn tẹ́ ẹ̀ yọnu gbèkùn wọn ò ní wá torí ẹ̀ bínú àwọn ọmọ yín wọn ò ní torí ẹ̀ bínú ẹ̀yin náà ẹ wò kò easy omi ìní sọ́jú bẹ́ẹ̀ lọ kò easy wà láì tẹ́ ẹ̀ ṣe mo dúró lọ́jọ́ kan mo ní àfi kí n fún máa yé láwọ̀ wà láì máa fún yín ọdún yìí náà because you deserve it you deserve it you have done a lot of things àwọn náà ti ń ṣe ti pẹ́ ṣùgbọ́n pàtó rí bàbá wa ṣe bẹ́ẹ̀ dé ní 2 years ago táwọn èèyàn abẹ́rẹ́ sí ń búbu wọ́n ń comment àti náà lọ́mọ̀ ṣe wọn ò rẹ́pà wọn lọ́mọ yà ẹ̀ lè mọ láì ṣe tọ̀ ok a máa pòsì díẹ̀ nu ẹ̀ ẹ mọ̀ rí díẹ̀ ní ẹ̀. ṣùgbọ́n àwa dúpẹ́ ńgbà tá a ti bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ náà ìrànlọ́wọ́ àwọn èèyàn náà tún wá kún ẹ̀wù ẹ̀yin tẹ́ ẹ̀ hẹ́pù wa náà àbùdí tó lókun àbùdí tó lọ́sàn bẹ́ẹ̀ bá ṣe ń tọwọ́ bá kó bá ẹ máa rówó ìyá ní ẹ ní sàárẹ̀ o gbogbo ibi tó wù yín láti dé nílé ayé yín torí àìsàn wọn ní fi gbé yín dé àmín Jésù gbogbo owó tó wù yín láti kójọ láyé torí àìsàn wọn ní bá yín dájú àmín Jésù ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí ọ̀nà wà pẹ̀lú yín ó ń dùn wá nú ẹ ṣe ràn wá lọ́wọ́ ẹ ní fọmọ tí yín di àmín Jésù ẹ ní fàyàdé ẹ ní fọkọ ní gbogbo tó ń múnú yín dùn kò ní dìbànújẹ́ àmín Jésù. Pastor wa. I am happy. Eba ti tèmi yìí ó tún wá múnú mi dùn torí double combo la fi ṣe. Tábà ya lù yìí. Ọlọ́run. Èyí tó wá fún mi kókó tí mo fẹ́ sọ ni pé ti dé báyìí lórúkọ Jésù dídá ayé náà ní dìbà ìdààmú òní wọnú ayé ogun àtẹwọ náà wọ́n di mímọ̀ nínú ayé ọba ibi gíga tọ́lọ́run mi lọ ó di dandan kíkà lùkú débẹ̀ dáàdì lórúkọ Jésù Ọlọ́run ni ẹ ń tẹ̀lé Ọlọ́run ni o ọba náà kò sì ní fi sílẹ̀ ẹ ní sì ṣe ẹ ní sì rìn ẹ ṣé o ẹ bá mi kí dáàdì wọ́n ṣe o wọ́n try tí mo wá ń wí nísìnyí pé mo ti lè sọ̀rọ̀ nísìnyí ẹ ti lè ṣeré báyìí. mo mọ̀ bí mo tọ́ nílé tí a bá tẹ̀lé báyìí èmi gan tí wọ́n mú bò ní àwọn èmi àti wọn ti fagàn ó lè wà ní industry tàbí kó gbé mi lọ location mo ní tí ayáwó àtẹsẹ̀ yìí rà ṣẹ́ dàda yìí lè gbé mi lọ location. màá pè yín síṣẹ́ láìpẹ́ yìí awo ti mọ bí wà wá bá mi gbé wọn láti bí wà tó dá wọn padà kò sí wàhálà máa pé jẹ́rìíṣẹ́ wa burú gan kò ń tán lára kò ń tán lára ẹ ọ̀ wá ń dúbìlà ẹ̀sán ká tó bá tún gbogbo wọ́n á fíìmù nǹkan náà tó ṣe lọ́dún ọkà tó ń lọ ọbẹ̀. wọ́n máa ń ronú ẹ̀ gan ibi tá a ní problem sí sí nìyẹn tí kò sí bó ṣe lè wà òkè tó bá ti rántí industry wọ́n máa kákò ìgbà yẹn lẹ́ máa rí tó máa quiet tó ń lè lọ́nu yàrá wọn kọ́ quiet kí ló ṣẹlẹ̀ grandma àwọn ọmọ wọn ní ẹ má dá grandma lórí ọgbà kan ṣé èyí ò lè sẹ́tọ̀ gbọ́dọ̀ fáwọn ọ̀yá ìkan ṣeré. dáadáa. bí o ju season film tó. bẹ́ẹ̀ ni lọ́sẹ̀ mẹ́tàlá ló tún ẹ mo fi sọ́ngbà kan dáadáa. bẹ́ẹ̀ tó ṣe pé èmi ò sínú láì. lẹ́nì kan wà Doyin Amadu ó ṣe eré fáwọn àgbàgbà báyìí tó jẹ́ season yẹn wọ́n ṣe ní last year ọ̀tọ̀ nígbà yẹn ó dà pé àwọn ò tí ì fi sí dáadáa so kò wọ́n bá pè é yín náà gbogbo àwọn bàbá àgbà fún wọn náà wà nù ẹ̀. ẹ ṣọ́ mo ti strong. mo ti strong o. láti kọ́ sórí o láti kọ́ sórí o. ẹ wo àìmọye story tí mo ti wà nílẹ̀ báyìí. ẹ fún yàgàn tí màmá kì í ṣe gan torí kò sí káàṣì. 0-0. àìsí káàṣì yẹn náà ló. ọlágbára. ọmọ mi ẹ má wọrí láìpẹ́ láì jìnnà ẹ gbóhùn mi kò ní pẹ́ rárá
003457148 access. inú wa ó sì dùn dáadáa títí dọjú alẹ́ wa lórúkọ Jésù àpèjìyà Ọlọ́run bá ń dúró tí ẹ ṣe mo ẹ ṣe mo dúpẹ́ o Olúwa dúró tí gbogbo yín Olúwa wà pẹ̀lú kálukú wa o ojú rẹ Ọlọ́run yóò yí wa káwọn orí ọ̀fẹ́. Ògo tiwa ní indọ́sírì rè ògo tí ò ní wọ́ mi ògo tọ́mọ wá. Ògo ni o ògo àná dalẹ́ lórúkọ Jésù bẹ́ẹ̀ ni ó rí o. Nẹ́tíwọ́ọ̀kì bíbá yìí wọ́n wá. Àgbàlá Gabriel tún ti ṣe bó ṣe ń ṣe. Ó ṣe máa ń ṣe Ọlọ́run Adémọ́lá o. Ó ṣe máa ń ṣe nẹ́tíwọ́ọ̀kì lé o. Ẹ fún àbèjì ní nǹkan o. Ẹ fún àbèjì mo ṣe ẹ̀jẹ̀ rí. Lágbára náà. Ẹ fún àbèjì ní nǹkan o. Ẹ bá wa fún àbèjì o. Ẹ fún àbèjì lọ́rọ̀ oúnjẹ lé. Bẹ́ẹ̀ni. Lọ́rọ̀ ń ṣe kí gbogbo ẹ̀ tún lọ. Gbogbo ẹ̀ tún ṣe dáadáa. Kó tún ṣe dáadáa. Ṣé ẹ̀ ń jẹun? Ẹ pẹ̀lẹ́ máa fi ọmọ fẹ́ sáà. Ẹ bá ń kọ kí ní ẹwù ẹwù ní ọrùn ẹ kó nígbà tó lọ. Ṣé kí ló dé nẹ́tọ̀kì wà ń bí náà? Ìbí mi láti ránṣẹ́ láìpẹ́ náà. Ó máa ń wá ó lọ especially ilé ọjọ́ àti wá. Ìgbàkúlẹ̀ ṣé o? Ẹ máa tẹ̀síwájú ẹ̀dùn jábọ̀. Inú mi dùn gan, inú mi dùn. Ọmọdé ẹ̀ bọ̀ rọra o. Ẹ bẹ̀ mi sẹ́yìn dẹ̀, ṣèlú tó ń fẹ́lẹ́ ìṣẹ́lẹ̀ ìgbà wọ́n làm fún mi. Ẹ bá ń kọ́ àtúrò ń bẹ́ẹ̀. Ìyá àbẹ́jì. Ìyá àbẹ́jì. Ẹ má bàa ọjọ́ mo ni mo bẹ wá. Ó ní sọ yìí. Ọjọ́ mo ni mo bẹ wá. Ọjọ́ wo la ń sọ̀rọ̀? Ọkàn ni Ọlọ́run. Mo ní wá dé mo ní oya ètò ìdámọ̀ lọ́wọ́ yìí. Ẹ tẹ́kẹ̀ wọlé. Ògo Ọlọ́run àti mímọ́ o.